ẹ fura o, àwọn afẹ̀míṣòfò fẹ́ gba àwọn abúlé wọn ní Kwara. Ààrẹ tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ̀rọ̀ kan. Bàbá náà ní nǹkan tó bá Nàìjíríà báyìí le nítorí àwọn akógunjani oríṣi mẹ́ta ló ti wà ní orílẹ̀-èdè wa báyìí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ti dàpọ̀ mọ́ ara wọn débi pé kò sẹ́nìkan tó dá wọn mọ̀ mọ́ tàbí tó lè yà wọ́n sọ́tọ̀. Ìjọba kò mọ̀ wọ́n mọ́, àwọn aráàlú náà kò sì mọ̀ wọ́n mọ́. Ọbásanjọ́ ní bí àwọn afẹ̀míṣòfò ti wà tí wọ́n ń pa àwọn èèyàn kiri láì nídìí, bẹ́ẹ̀ làwọn Fúlàní darandaran tó ti di dánàdánà ajínigbé wà. Bẹ́ẹ̀ sì làwọn Boko Haram tí gbogbo ayé ti ń pariwo tẹ́lẹ̀. Èyí ni pé ogun burúkú mẹ́ta làwọn ọmọ Nàìjíríà ń kojú báyìí tí kò sì tíì sí ẹnìkan tó mọ bí yóò ti yọ wọ́n jáde. Ohun tí Ọbásanjọ́ wí yìí ló ṣẹlẹ̀ lókè ọdẹ ní Kwara lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 28 oṣù kẹsàn-án tó ṣẹ̀ṣẹ̀ kọjá lọ yìí. Àwọn ará òkè ọdẹ kò lè gbàgbé láéláé o. Àwọn ará Kwara náà kò ní gbàgbé. Bẹ́ẹ̀ níjọba Nàìjíríà náà gbọ́dọ̀ mọ̀ pé nǹkan ń ṣe o. Àbí nígbà tí àwọn jàǹdùkú afẹ̀míṣòfò àti ajínigbé yìí ya wọ ìlú náà tí wọ́n ń ti abúlé lọ sí abúlé tí wọ́n ń pa àwọn èèyàn lọ láì wojú, láì béèrè ẹ̀sìn, láì béèrè ẹ̀yà wọn. Àwọn afẹ̀míṣòfò yìí padẹ́ndé èèyàn lókè ọdẹ o. Àti fìjìláńtẹ́ àti aráàlú wọ́n mà kàn ń pa wọ́n lọ ni. Wọ́n sì pa baálé àdúgbò kan àti àbúrò àtọmọ. Èèyàn 15 níjọba sọ pé wọ́n kú. Àmọ́ ó ṣeé ṣe kí kinní náà jù bẹ́ẹ̀ lọ nítorí ìlú náà túká pátá ni tí àwọn èèyàn náà kò sì tí ì rí ara wọn pé nígbà tó jẹ́ ọ̀tọ̀ ní ibi tí oníkálukú ságbà lọ. Ohun tó tilẹ̀ mú ọ̀rọ̀ náà le lọ́kàn àwọn èèyàn ni pé ìlú òkè ọdẹ, ìlú kan tí àwọn ará agbègbè ìgbómìnà gbogbo gbàgbọ́ pé ààbò gidi wà níbẹ̀ ni. Ibi ìsádi ni wọ́n kà á sí. Wọ́n sì nígbàgbọ́ pé bí kinní kan bá fi lè ṣẹlẹ̀ tí èèyàn bá ti dé òkè ọdẹ, ogun náà gbọ́dọ̀ padà sẹ́yìn ni. Kò sógun tí ilé ní kọjá òkè ọdẹ. Àwọn ọdẹ wà níbẹ̀, bẹ́ẹ̀ làwọn fìjìláńtẹ́ náà wà níbẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́. Àmọ́ wọ́n ní ọ̀gá ológun àtijọ́ kan tó wà lágbègbè àwọn ló wá gba àwọn ìbọn àwọn lọ́wọ́ àwọn tó ní àwọn fẹ́ sáfìsì ẹ̀ kó lè túbọ̀ máa ṣiṣẹ́ dáadáa. Pé ká sọ pé wọ́n gba ìbọn lónìí, àwọn afẹ̀míṣòfò dé lọ́la ni. Ohun tí wọ́n ló jẹ́ kí ìpakúpa náà ṣeé ṣe nìyẹn nítorí amúrasílẹ̀ dógun làwọn fúnra àwọn. Bẹ́ẹ̀ ni àwọn jàǹdùkú yìí dé ni wọ́n bá pa baálẹ̀ ọgbà ayọ̀ Abdulwasiu Abdulkarim, àbúrò ẹ̀ Fatai Abdulkarim àtọmọ ẹ̀. Wọ́n pa Bashir Salawudeen àti Abdulfatai Ẹlẹ́mọ̀ṣọ́ lábúlé Babaloma. Wọ́n pa ọmọọba Àgúnjì ìyẹn Ìṣọ̀lá Muhammed. Bẹ́ẹ̀ ni wọ́n pa Saheed láti Abàyàn. Wọ́n pa Olúọdẹ Ọlọ́gọmọ̀. Wọ́n pa Òjì àti Saheed Fatunbi. Ní abúlé Aládé, wọ́n pa bòròró kan níbẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n pa Haúsá oníṣòwò kan náà. Yàtọ̀ sí àwọn tí wọ́n pa yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú ni wọ́n jí gbé wọnú igbó lọ. Wọ́n jí ọkùnrin kan tí wọ́n ń pè ní Baba Gold àti ìyàwó àtọmọ wọn gbé sá lọ. Bẹ́ẹ̀ náà ni lábúlé Dàbù, wọ́n jí ọkùnrin kan tí wọ́n ń pè ní Táyé àti ìyàwó ẹ̀ pẹ̀lú ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ ni wọn kò sì rí ọ̀pọ̀lọpọ̀ mọ́ nílùú náà. Bóyá wọ́n jí wọn gbé ni, wọ́n pa wọ́n ni àbí wọ́n sá lọ. Lóòótọ́ làwọn ọdẹ láwọn gbìyànjú, àmọ́ nígbà tí kò sí ìbọn lọ́wọ́ àwọn ni kinní náà ṣe dàrú mọ́ àwọn lọ́wọ́. Nígbẹ̀yìn, wọ́n sọ ìlú òkè ọdẹ dahoro torí níṣe làwọn èèyàn bẹ̀rẹ̀ sí kó jáde nílùú náà lẹ́yìn tí nǹkan rọlẹ̀ díẹ̀. Ìbẹ̀rù pé àwọn aráabí náà tún lè padà wá ló ń lé wọn sá lọ. Bí àwọn mọ́tò ńláńlá ti ń wọlé, bẹ́ẹ̀ ni àwọn mọ́tò bọ́ọ̀sì kéékèèké náà ń wọlé wá. Kò sí sóhun méjì tí wọ́n ń ṣe jù láti kó àwọn èèyàn kúrò nílùú náà lọ. Ọjà tó ṣe pé níṣe ló máa ń kún fún èrò tẹ́lẹ̀, páro lọjà dá. Kò sérò ìnájà, kò sí ìyá lọ́jà tàbí bàbá lọ́jà. Kálukú ti fẹsẹ̀ fẹ, wọ́n wá bìkan sá lọ. Àwọn tí wọ́n dáko pàápàá kò fẹ́ mọ bí oko wọn ti rí, bóyá wọ́n débẹ̀ tàbí wọn ò débẹ̀. Wọ́n ti fi oko sílẹ̀ fáwọn afẹ̀míṣòfò yìí, wọ́n sì ti sá lọ ní tiwọn. Èyí ni pé òkè ọdẹ
àti àdúgbò yìí ti wà gbunduku báyìí. Lóòótọ́ ni ìjọba ń pariwo, pàápàá gómìnà Abdulrasaq tó ń sọ pé àwọn yóò pèsè ààbò, àwọn yóò tún ìlú náà ṣe padà. Síbẹ̀ òjòrá ti mú àwọn èèyàn débi pé kò sẹ́nìkan tó fẹ́ dúró mọ́. Àwọn afẹ̀míṣòfò náà sọ ìlú òkè ọdẹ dahoro. Ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara yìí burú o. Ohun tó yẹ kó kó gbogbo Yorùbá àti ọmọ Nàìjíríà lọ́kàn sókè ni. Ìdí ni pé ohun táwọn afẹ̀míṣòfò wọ̀nyí ṣe nílẹ̀ Haúsá ni wọ́n fẹ́ gbé wọ ilẹ̀ Yorùbá yìí o. Kwara ni wọ́n sì fẹ́ bá wọlé. Wọ́n ń wá odidi abúlé tàbí ìlú kan tí wọn yóò gbà, tí wọn yóò sì sọ di ibùgbé àti ibùbá wọn, níbi tí wọn yóò ti máa jáde láti lọ ṣe gbogbo aburú tí wọ́n bá fẹ́ ṣe, tí wọn yóò sì máa padà wá síbẹ̀ tí wọ́n bá ṣe tán, tí wọ́n á fi tipátipá mú àwọn èèyàn agbègbè náà láti wá máa san owó orí fún wọn. Nígbà tí ọ̀rọ̀ náà bá sì dójú ẹ̀ pátá, ìjọba àdúgbò náà pàápàá yóò máa bẹ̀rù àwọn jàǹdùkú afẹ̀míṣòfò. Wọn yóò sì ní kí àwọn lọ ṣèpàdé pẹ̀lú wọn. Nígbẹ̀yìn wọn yóò fún wọn láàyè kí wọ́n máa gbé ìlú tí wọ́n bá gbà yìí, ìlú tí wọ́n ti lé àwọn onílùú jáde. Ṣé ẹ mọ̀ pé ohun tí wọ́n ń ṣe ní Katsina báyìí nìyẹn, níbi tí ìjọba abẹ ti ń lọ bá àwọn jàǹdùkú yìí ṣèpàdé. Ṣé ìpàdé tiẹ̀ làwọn ìjọba lọ bá àwọn jàǹdùkú yìí ṣe, àbí wọ́n lọ bẹ̀ wọ́n níbi tí nǹkan burú dé nìyẹn? Àbí ṣé ọ̀rọ̀ kò wá parí, ọ̀rọ̀ kò wá bàjẹ́ nígbà tí bàbá onílé bá dọ̀bálẹ̀ fún olè tó ní kó má wulẹ̀ kó ilé òun lọ, kó kúkú máa bá òun gbé. Ohun tí àwọn jàǹdùkú afẹ̀míṣòfò yìí ṣe lè pàṣẹ fún gómìnà Díkò Umaru Rádàré. Táwọn afẹ̀míṣòfò Katsina yẹn sọ ohun tí wọn yóò máa gbà lọ́wọ́ ìjọba lóṣooṣù fún wọn, tí wọ́n tún ní wọn kò gbọ́dọ̀ fi sọ́jà mú àwọn ọmọ àwọn mọ́, tàbí kí wọ́n pa wọ́n, pé tí àwọn bá jí àwọn èèyàn gbé, tí wọ́n bá ti bá àwọn sọ̀rọ̀, tí wọ́n ṣàlàyé fáwọn, àwọn yóò fi wọ́n sílẹ̀. Ìtumọ̀ èyí ni pé tí ìjọba bá ti sanwó fáwọn, àwọn yóò fi àwọn tí àwọn bá jí gbé sílẹ̀. Gbogbo owó tí wọ́n bá gbà yìí, wọn yóò máa fi ra ohun ìjà olóró, wọn yóò sì máa túbọ̀ gba ìlú sí i. Nígbà tó bá yá, ìlú náà yóò di tiwọn pátápátá ni. Nítorí níbẹ̀ làwọn afẹ̀míṣòfò tó kù náà yóò máa lọ jókòó sí. Ohun tó ń lọ yìí ò dáa o. Tó bá ṣẹlẹ̀ ní Kwara, tí a kò bá tètè tọwọ́ ẹ̀ bọlẹ̀ kíá, yóò dé ìpínlẹ̀ Ọ̀ṣun, yóò dé Èkìtì, yóò dé Ọ̀yọ́, àwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pààlà pẹ̀lú Kwara nílẹ̀ Yorùbá. Àwọn tí wọ́n ń fi ojú kékeré wo ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò wọ̀nyí, wọn ò mọ ohun tí wọ́n ń ṣe ni o. Nàìjíríà gbé ọ̀rọ̀ òṣèlú lọ́wọ́, wọ́n gbé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà lọ́wọ́, wọ́n gbé ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́. Nígbà tí kinní náà bá dójú ẹ̀, àtẹni tó ń pe ara ẹ̀ ní Yorùbá, àti àwọn tí wọ́n ń pe ara wọn ní Haúsá, àti àwọn tí wọ́n ń pe ara wọn ní Ìgbò, lójú gbogbo wa báyìí ni wọn yóò ṣe gba orílẹ̀-èdè yìí lọ́wọ́ wa. Bóyá àwọn èèyàn kò mọ̀ pé àwọn afẹ̀míṣòfò yìí àti àwọn Fúlàní jàǹdùkú tí wọ́n ti ibòmíì wá yìí kò bá tẹ̀sìn wá, wọn kò bá ti ẹ̀yà wá, àwọn wá gba orílẹ̀-èdè yìí ni. Bí ẹ bá ti rí bí wọ́n ti ń jagun wọn, ẹ ó rí bíi pé bí ẹni tó ń fi apẹ̀rẹ̀ mú ọ̀pọ̀ ọmọ adìyẹ ni wọ́n ń ṣe. Wọ́n ti Kogi wọ ìpínlẹ̀ Ondo àti apá kan Èkìtì. Láti ìgbà tí wọ́n ti wọlẹ̀ síbẹ̀, kò sẹ́ni tó rí wọn lé jáde mọ́. Wọ́n ti Kwara wọ apá kan Èkìtì, apá kan Ọ̀ṣun, bẹ́ẹ̀ ni wọ́n ti wọ àwọn ibì kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà. Lẹ́ẹ̀kan náà tí wọ́n bá yabo ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ náà kò ní í ṣe é sọ o. Bí ìgbà tí wọ́n fi apẹ̀rẹ̀ dé ọ̀pọ̀ ọmọ adìyẹ mọ́lẹ̀ ni yóò rí. Ṣé bí wọ́n ti kárí ilẹ̀ Haúsá báyìí, kí wọ́n kàn dá ogun ńlá kan sílẹ̀ níjọ́ kan ni, kò sí apá ẹni tí yóò ká wọn. Nítorí bí wọ́n bá dá a sílẹ̀, bí wọ́n ti ń jà ní Sokoto ni wọn yóò máa jà ní Zamfara àti Katsina, tí wọn yóò máa jà ní Kano àti Kaduna lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ ni wọn yóò máa jà ní Kogi àti Kwara wọ ilẹ̀ Yorùbá, nígbà tí wọ́n ti wà nínú àwọn igbó wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́pọ̀ yanturu. Apá àwọn sọ́jà wa kò sì ní lè ká wọn, nígbà tí kìí ṣe ojú kan làwọn afẹ̀míṣòfò yìí dúró sí, tàbí pé ojú kan ni wọ́n ti ń ja ìjà yìí. Apá wa ò sì lè ká wọn nítorí àwa ò ní ṣọ̀kan. Nàìjíríà ò sí ní ṣọ̀kan. Ìlú kan tàbí orílẹ̀-èdè kan kò sì lè ja irú ogun báyìí láì ní ṣọ̀kan. Irú ogun báyìí yóò kó wa tán ni tó bá jẹ́ bí a ti dúró yìí náà la dúró sí. Ọ̀rọ̀ méjì bà ayé wa jẹ́ pátá ní Nàìjíríà yìí. Kò sì jọ pé a lè rí túnṣe o. Ọ̀rọ̀ ẹ̀sìn àti ẹlẹ́yàmẹ̀yà ni. Irú èyí tó ń ṣẹlẹ̀ ní Kwara báyìí, àwọn tí wọ́n bá jẹ́ Fúlàní lè máa rò pé Ọlọ́run ló mú àwọn Yorùbá Kwara, tàbí
kí àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí máa rò pé àwọn kìrìsìtẹ́nì ló pọ̀ jù lápá ìlú àwọn ìgbómìnà. Bí ọmọ Nàìjíríà ti ń ronú nìyẹn o, wọn kò ní ronú pé àwọn tí wọ́n ń ṣe eléyìí kò bá ti ẹ̀sìn wá. Bí wọ́n ti ń pa Muhammadu ni wọ́n ń pa Sulaiman, tí wọ́n ń pa Abdulwasiu. Bẹ́ẹ̀ ni nínú àwọn tí wọ́n pa ní òkè ọdẹ yìí, bòròró kan wà nínú wọn o, Haúsá kan wà nínú wọn o. Ìtumọ̀ èyí ni pé àwọn afẹ̀míṣòfò tí wọ́n wà láàrin wa yìí kì í ṣe àwọn Fúlàní ti Nàìjíríà o, bẹ́ẹ̀ ni wọn kì í ṣe Haúsá o, wọn kì í ṣe Kìrìsìtẹ́nì o, bẹ́ẹ̀ ni wọn kì í ṣe Mùsùlùmí. Ajagunjẹun ni wọ́n. Àwọn ojú ogun tí wọ́n ń jà lápá àwọn ilẹ̀ Lárúbáwá ni wọ́n ti lé wọn. Wọ́n wá ibi tí àwọn náà yóò jagun gbà àti orílẹ̀-èdè tí wọn yóò lè pè ní tiwọn ni. Orílẹ̀-èdè Nàìjíríà kọ́ làwọn afẹ̀míṣòfò yìí yóò kọ́kọ́ wá o. Kódà wọ́n ti dé ìtòsí wa níbí ní Cameroon. Àmọ́ gbogbo ibi tí wọ́n bá ti dé ni wọ́n ti ń lé wọn jáde. Gbogbo àwọn èèyàn ibẹ̀ yóò dìde wìí lẹ́ẹ̀kan náà bí orílẹ̀-èdè kan. Wọn yóò sì jọ ja ìjà náà lájàṣẹ́gun. Àmọ́ ní Nàìjíríà tiwa yìí, láti ìgbà tí wọ́n ti dé ni wọ́n ti ń gbilẹ̀ sí i. Nígbà tí ohùn wa kò ṣọ̀kan, àwa la ó sọ pé a kò gbọ́dọ̀ ní ọlọ́pàá ìpínlẹ̀ nítorí kí olóṣèlú ilẹ̀ Haúsá má máa fi yọ olóṣèlú Ìgbò lẹ́nu. Fìjìláńtẹ́ tiwa kò gbọ́dọ̀ gbébọn dání nítorí kí fìjìláńtẹ́ Ìgbò má pa ti Yorùbá. Àmọ̀tẹ́kùn kò gbọ́dọ̀ lo ìbọn torí kí wọ́n má pa Fúlàní ọlọ́kadà. Sọ́jà kò gbọ́dọ̀ pa àwọn kan nítorí ọmọ Haúsá ni wọ́n. Inú ló ń bí wọn, wọn yóò yí padà tó bá yá. Kí gómìnà lọ bá afẹ̀míṣòfò kó fún wọn lóhun tí wọ́n bá ń fẹ́. Ẹ má pa àwọn afẹ̀míṣòfò kan nítorí mùsùlùmí ni wọ́n. Ìjọba tó bá ń pa wọ́n fẹ́ pa ìsìláàmù run ní Nàìjíríà ni. Àti àwọn ọ̀rọ̀ rádaràda, ọ̀rọ̀ bí táṣì èrè bẹ́ẹ̀ yẹn. Àwọn ọ̀rọ̀ náà ló ń kó bá wa yìí o. Ohun tí kò sì jẹ́ ká lè bọ́ nínú ẹ̀ rèé. Ohun tó sì lè pa wá run lórílẹ̀-èdè wa ni. Tàbí kí àwọn kan kó wa lẹ́rú mọ́ orílẹ̀-èdè yìí gan-an. Bí a kò bá pa ọ̀rọ̀ ẹ̀sìn àti ti ẹlẹ́yàmẹ̀yà yìí tì, ogun afẹ̀míṣòfò yìí yóò kó wa o. Kọ́lọ̀ má jẹ́ ká rí. Ìjọba Kwara gbọ́dọ̀ ṣe gbogbo ètò kí wọ́n pèsè ààbò tó péye kí àwọn ará òkè ọdẹ padà sílùú wọn o. Bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ gbọ́dọ̀ dìde wàyíṣá. Ẹ jẹ́ kí gbogbo àwọn fìjìláńtẹ́ àti ọlọ́dẹ agbègbè ní ìbọn gidi lọ́wọ́. Àbí àwọn afẹ̀míṣòfò wọ̀nyí mélòó ni wọ́n? Ṣé bí ìbọn làwọn náà fi ń dẹ́rù bà wá? Ẹ sì ní ọlọ́pàá ìpínlẹ̀ gbogbo. Ẹ yé fọ̀rọ̀ yìí falẹ̀ o. Ẹ má jẹ́ kí nǹkan bàjẹ́ jù báyìí lọ. Kí Nàìjíríà má padà di orílẹ̀-èdè kan àtijọ́ o. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ pípa tí wọ́n pa àwọn èèyàn lókè ọdẹ yìí wò fún Ibùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú etí gbọ́ eléyìí o.